A kú dédé àsìkò yìí, yóò dára fún wa lágbára Ọlọ́run. Ìròyìn fẹ́lífẹ́lí ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lífẹ́lí online tv. Fúnmi Adénúgà ló oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lífẹ́lí TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Alákòóso fún olúìlú orílẹ̀-èdè wa Nàìjíríà tí ṣe ìlú Àbújá, gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Rivers ọ̀gbẹ́ni Nyesom Wike, òun mà ló ti sọ̀rọ̀ jáde lẹ́nu lónìí tí í ṣe ọjọ́ Ajé wípé digbí báyìí lòun wà lẹ́yìn ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti díje dupò ààrẹ lẹ́ẹ̀kan sí fún sáà ẹlẹ́ẹ̀kejì lọ́dún 2027. Gẹ́gẹ́ bí Nyesom Wike ti sọ di mímọ̀, ó ní òun wà lẹ́yìn ààrẹ Bọ́lá Tinubu kó máa jó lọ nìṣó, òun ń bẹ lẹ́yìn rẹ̀. Ó ní bó tilẹ̀ jẹ́ wípé lótìtọ́ ńlódodo ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ńlòun o, tí ààrẹ Bọ́lá Tinubu sì jẹ́ ẹgbẹ́ òṣèlú APC. Ó ní ẹgbẹ́ òṣèlú PDP ni wọn ò tí ì kọ́ ẹ̀kọ́ lára igi ọ̀pọ̀tọ́ wọn látara ìṣubú wọn lọ́dún 2023. Ó ní títí di àsìkò yìí ẹgbẹ́ òṣèlú PDP wọn ì tí ì kọ́ ẹ̀kọ́ láti wo ọ̀nà àbáyọ sí ìṣòro èyí tó ń súyọ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún lóòrèkóòrè. Ó ní nípa ìdí èyí òun ò sí lẹ́yìn àwọn alábòsí, bákan náà òun ò ṣetán láti fi àkókò òun ṣòfò. Ó ní lọ́dún 2023 bóun ṣe sọ di mímọ̀ rí wípé ààrẹ Bọ́lá Tinubu lòun yóò ṣiṣẹ́ fún, tó sì dá òun lójú pé yóò wọlé gẹ́gẹ́ bí ààrẹ lọ́dún 2023 látàrí wípé ẹgbẹ́ òṣèlú PDP wọn ò ní ọmọ oyè kankan èyí tó yanrantí tó gbangba sùn lọ́yẹ́, àti wípé ọwọ́ yọ̀bọ́kẹ́ èyí ni wọ́n fi mú ọ̀rọ̀ wọn lọ́dún 2023. Ó ní tẹ́ ẹ bá sì wò ó, Tinubu tóun ṣe àtìlẹ́yìn fún èyí náà ló já ewé olúborí gẹ́gẹ́ bí ààrẹ lọ́dún 2023. Ó ní ìpalẹ̀mọ́ ọdún 2027 rèé. Ó ní ààrẹ Bọ́lá Tinubu nìkan náà lọ́mọ oyè kan ṣoṣo tóun sì rí èyí tó gbangba sùn lọ́yẹ́. Láwọn tó kù ọwọ́ yọ̀bọ́kẹ́ àti ohun tí ò yé wọn ni wọ́n wá káàkiri abẹ́ ilé ní ìgbà tí wọ́n ń sá eré Ìbàdàn nínú yàrá. Gẹ́gẹ́ bí Nyesom Wike ti wá fi kún ọ̀rọ̀ rẹ̀, ó ní òun ṣetán, òun sì ti gbáradì láti ṣe àtìlẹ́yìn fún Bọ́lá Tinubu gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ti ẹnu rẹ̀ jáde nílùú Àbújá lọ́jọ́ Ajé lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ìpinnu àti ìgbáradì tó ń ti àwọn iṣẹ́ tó ti ṣe sẹ́yìn láti bí ọdún 3 báyìí gẹ́gẹ́ bí alákòóso olúìlú orílẹ̀-èdè wa Nàìjíríà. Ilé-iṣẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí ni wọ́n ti bu ẹnu àtẹ́ lu ìròyìn ẹlẹ́jẹ̀ kan èyí tó dé ṣẹ́yọ lórí ayélujára lọ́jọ́ Àìkú tí í ṣe ọjọ́ kìíní nínú oṣù kẹta ọdún tá a wà nínú rẹ̀ yìí, wípé ènìyàn kan nínú àwọn tó ń dáná oúnjẹ fún ààrẹ Bọ́lá Tinubu òun ló fi gamale oúnjẹ sínú oúnjẹ tí ààrẹ fẹ́ jẹ, èyí tí ààrẹ sì ti jẹ oúnjẹ ọ̀hún tó ti gbòdì lára ààrẹ Bọ́lá Tinubu o. Wàyí o, iléeṣẹ́ ààrẹ ti bu ẹnu àtẹ́ lu ìròyìn náà tí wọ́n sì ṣe àpèjúwe ìròyìn ọ̀hún gẹ́gẹ́ bí ìròyìn ẹlẹ́jẹ̀, ìròyìn ìbanilórúkọjẹ́ o. Ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ Bọ́lá Tinubu lórí ọ̀rọ̀ ìròyìn àti ọgbọ́n inú, ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà, òun ló fi ọ̀rọ̀ ọ̀hún léde lórí ìkànnì ayélujára X rẹ̀ tá a mọ̀ sí Twitter tẹ́lẹ̀, pẹ̀lú fọ́nrán àti ọ̀rọ̀ lábẹ́ fọ́nrán ọ̀hún wípé lórí ìròyìn kan tó ń tàn káàkiri orí ayélujára báyìí wípé ìròyìn náà ìròyìn ẹlẹ́jẹ̀ ìbanilórúkọjẹ́ àti wípé wọ́n fẹ́ fi ọ̀rọ̀ ọ̀hún ṣe àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́nà ni o. Ó ní lákọ̀ọ́kọ́ òun kí gbogbo ọmọ Nàìjíríà nítorí wípé ní gẹ́rẹ́ tí ìròyìn ọ̀hún ti jáde ń làwọn olólùfẹ́ ààrẹ Tinubu ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kàn sí òun àti sí ààrẹ. Ó lóun dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn onínú ire o. Ó ní ẹlẹ́ẹ̀kejì, ó ní kò sí ẹnikẹ́ni nínú àwọn tí ń dáná oúnjẹ fún ààrẹ Bọ́lá Tinubu nílé ọba nílùú Àbújá
tó ṣe àṣemáṣe fi gamale sínú oúnjẹ. Ó ní bákan náà ààrẹ wa tí ṣe ààrẹ Bọ́lá Tinubu ó ní kókókó báyìí ń lara ọ̀tá lè, ààrẹ ò jẹ ìjẹkújẹ bẹ́ẹ̀ sì ré wọn jẹ gamale o. Nípa ìdí èyí Ọ̀nànúgà ni òun rọ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jù àwọn tí wọ́n nífẹ̀ẹ́ ìlọsíwájú orílẹ̀-èdè yìí láti kọ etí ọ̀gbọ̀nyin sírúfẹ́ àwọn ìròyìn ẹlẹ́jẹ̀ náà kí wọ́n sì rí àwọn ènìyàn tó ń gbé irú àwọn ìròyìn káàkiri gẹ́gẹ́ bí ọ̀tá ìlọsíwájú ohun rere àti ọ̀tá orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ṣàpèjúwe wọn gẹ́gẹ́ bí àwọn tí wọ́n wá ìṣubú orílẹ̀-èdè Nàìjíríà, tí wọ́n wá ìṣubú ààrẹ, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ èyí tí Báyọ̀ Ọ̀nànúgà tó fi léde lórí ìròyìn náà. Lákòótán ó ní kókókó báyìí ń lara ọ̀tá le, a kì í bá òkúnrẹyẹ lórí ìtẹ́. Ó ní kókókó lára ààrẹ le, kò sì sí ẹnikẹ́ni tó ṣe àṣemáṣe nínú àwọn tí wọ́n ń dáná oúnjẹ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Gẹ́gẹ́ bí ètò ìbò ti ọdún 2027 èyí tí wọ́n ti ń palẹ̀ rẹ̀ mọ́ o, ẹni tí í ṣe alága àjọ elétò ìbò ilẹ̀ wa Nàìjíríà èyí ti INEC ọ̀jọ̀gbọ́n Joash Amupitan òun mà ló ti fi dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú fún ìgbáradì àti ìpalẹ̀mọ́ ètò ìbò ọdún 2027 wípé yóò kẹsẹ̀ já o, àti wípé àjọ elétò ìbò ilẹ̀ yìí ni wọn yóò sa gbogbo ipá àti agbára wọn láti lo ayélujára fún èsì ìdìbò àti bí nǹkan bá ti ń lọ lọ́jọ́ ìbò títí di ìgbà tí wọn yóò fi kéde ẹni tó já ewé olúborí láwọn ipò èyí tí wọ́n díje fún o. Bákan náà ló fi kún nínú ọ̀rọ̀ rẹ̀ wípé bó tilẹ̀ jẹ́ wípé orílẹ̀-èdè Nàìjíríà jọ ọ̀kan nínú àwọn orílẹ̀-èdè èyí tí àwọn ilẹ̀ adúláwọ̀ yòókù tí wọ́n wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe rere, ó lóun fi dá wọn lójú wípé ètò ìbọ́dún 2027 yóò kẹsẹ̀ já, ṣùgbọ́n ó lè má jẹ́ ìdá 100% lẹ́kùnrẹ́rẹ́ o. Gẹ́gẹ́ bí Amupitan ti sọ, ó ní kò sí bí funfun yóò ṣe wà lójú sánmọ̀ tó, ó ní dúdú kékeré kan yóò wà ńbẹ̀. Bákan náà kò sí bá ó ti rìn torí ò ní mì. Ó ní òun ò fi dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú wípé ètò ìbò náà yóò kẹsẹ̀ já ní ìdá 100%. Ó ní ṣùgbọ́n àjọ elétò ìbò wọn yóò gbìyànjú láti má lè kọjú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sóòrùn alẹ́ nípa ṣíṣe òtítọ́ àti fífi èsì ìbò síta lọ́nà tó bá òfin mu, àti bí nǹkan bá ti ń lọ báyìí ni wọ́n máa bu àwọn ọmọ Nàìjíríà gbọ́. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ èyí tó tẹnu Amupitan jáde nínú ìpàdé alágbolé kan tó ṣe, èyí tí àwọn iléeṣẹ́ amóhùnmáwòrán tí wọ́n sì gbé bí wọ́n ti ń ṣe ni wọ́n ń wò lọ́wọ́ o. Lákòótán ó rọ àwọn ènìyàn láti gba káàdì pélébé ti ìdìbò kí oníkálukú ní lọ́wọ́. Ó léyìí gan ni agbára àwọn mẹ̀kúnnù àti agbára ọmọ Nàìjíríà láti tẹ̀ka fún àyọkọ̀ wọn lọ́dún 2027. Àwọn ọlọ́kadà tí ń wa ọ̀kadà alùpùpù tí wọ́n fi ń ṣiṣẹ́ òòjọ́ ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n jáde láti fi ẹ̀hónú wọn hàn lọ́jọ́ Jímọ̀ èyí tó kọjá o lórí ọ̀nà èyí tí ò tọ́ tí àwọn ọlọ́pàá ń gbà láti lọ owó gbà lọ́wọ́ wọn, pẹ̀lú ìnira tí àwọn ọlọ́pàá tí wọ́n fi sí wọn lára ní agbègbè ìpínlẹ̀ Ògùn. Gẹ́gẹ́ bí àwọn ọlọ́kadà ọ̀hún tó ṣe ìwọ́de ìfẹ̀hónú hàn èyí tí wọ́n tú yáyá o ní agbègbè Mòwe, Arígbáwó àti Ọ̀fadà, wọ́n ní àwọn àyè wọ̀nyí ń làwọn ọlọ́kadà tó wà níbẹ̀ ni wọ́n bọ́ síta láti fi ẹ̀hónú wọn hàn, àti bí wọ́n ṣe ké sí ìjọba ìpínlẹ̀ Ògùn láti dákúndábọ̀ gbà wọ́n kúrò lọ́wọ́ àwọn ọlọ́pàá amúnisìn èyí tó ń gba ọ̀nà ìnira láti fi gba owó lọ́wọ́ àwọn tí wọ́n fi alùpùpù ọ̀hún ṣe iṣẹ́ òòjọ́. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀, wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá èyí tó wà ní agbègbè Mòwe ní ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n mú àwọn ọlọ́kadà, pẹ̀lú bó ti jẹ́ wípé ọ̀púpọ̀ nínú àwọn ọlọ́kadà ọ̀hún tí a fọ̀rọ̀ wá lẹ́nu wò ló ṣe lálàyé wípé gbogbo wọn pátá ní ìwé alùpùpù wọn ló pé, bẹ́ẹ̀ sì rèé gbogbo ohun tó yẹ kí àwọn gbà ń làwọn gbà tí wọ́n sì ní nọ́mbà ìdánimọ̀ ti ara alùpùpù wọn o, léyìí tó jẹ́ wípé wọ́n wẹ̀ wọ́n yán kọ̀ọ̀kan. Wọ́n ní ṣùgbọ́n pẹ̀lú rẹ̀ àwọn ọlọ́pàá yìí ń wá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sùn èyí tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ sí wọn lọ́rùn lójúnà láti lè fi lọ́ wọn lọ́wọ́ gba owó jáde
lọ́wọ́ àwọn ọlọ́kadà ọ̀hún. Ọ̀kan nínú àwọn tó jẹ́ ọlọ́kadà èyí tí iléeṣẹ́ oníròyìn wa tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò tí wọ́n porúkọ rẹ̀ ní Pa John ṣe é lálàyé wípé alùpùpù tó ń lọ bíi 10 ń làwọn ọlọ́pàá Mòwe ni wọ́n gbà lọ́wọ́ wọn ní Ọjọ́bọ̀ ọ̀sẹ̀ yìí tó kọjá o. Nígbà tó di ọjọ́ Jímọ̀ ni wọ́n jáde ìwọ́de láti fi ẹ̀hónú wọn hàn. Wọ́n ní 20 náírà sí 30 náírà ń làwọn ọlọ́pàá yìí ń béèrè lọ́wọ́ wọn lọ́wọ́ ènìyàn kankan láti san síwájú kí wọ́n tó lè gbé alùpùpù rẹ̀ fún un, léyìí tí wọ́n sì ní ó mú ìnira bá wọn. Lákòótán wọ́n ké sí ìjọba ìpínlẹ̀ Ògùn àti olú-iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn láti dákúndábọ̀ gbà wọ́n kúrò lọ́wọ́ àwọn ọlọ́pàá olè ajẹun lójú onílé alọkólóhùn kígbe tó ń lọ àwọn ènìyàn lọ́wọ́ gbà lọ́nà ìnira. Lákòótán nínú ìròyìn wa fún ti tòní, ọ̀kan nínú àwọn gbajúgbajà òṣèré sinimá àgbéléwò ti èdè Yorùbá obìnrin ni Ìyábọ̀ Òjó ló ti bu ẹnu àtẹ́ lu ìròyìn kan èyí tí wọ́n lẹ̀ mọ́ lára o wípé ọ̀kan nínú àwọn tí wọ́n jọ jẹ́ akẹgbẹ́ tó jẹ́ ọ̀rẹ́ sí arábìnrin Fọlá Tinubu o wípé Ìyábọ̀ Òjó òun ló gbé oògùn àmúdó kan lé lọ́wọ́ o wípé kó gbà eléyìí tí Fọlá yóò máa lò láti fi mú ojú àwọn ọkùnrin mọ́lẹ̀ èyí tí wọ́n pè ní káyámántà o. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti jáde, Ìyábọ̀ Òjó ni kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀, ìbanilórúkọ jẹ́ ni ìròyìn ọ̀hún jẹ́ o. Ó ní òun ò gbé káyámántà lé Fọlá Tinubu lọ́wọ́ nítorí wípé oníkálukú ló ní ìrìn àjò láti rìn. Gẹ́gẹ́ bí Ìyábọ̀ Òjó ti sọ, ó ní lótìítọ́ lódodo àtòun àti Fọlá Tinubu ó ní ọ̀rẹ́ ni wọ́n sì jọ jẹ́ akẹgbẹ́ ò nínú sinimá ní ṣíṣe. Ó ní nípa ìdí èyí oníkálukú wọn ló ń tọ ọ̀nà tó mọ̀ láti fi jẹ́ èèyàn láyé. Ó ní ṣùgbọ́n nípa ẹ̀sùn tí wọ́n fi kan òun wípé òun lòun mú Fọlá lọ síbi tí yóò ti ṣe káyámántà o èyí tí yóò fi de àwọn ọkùnrin mọ́lẹ̀ láti máa gba owó lọ́wọ́ wọn. Ó ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀, ìròyìn ìbanilórúkọjẹ́ tí ṣe ìròyìn ẹlẹ́jẹ̀ ń lọ̀rọ̀ ọ̀hún jẹ́. Gẹ́gẹ́ bí Ìyábọ̀ Òjó ti sọ, ó ní òun yóò ṣe gbé káyámántà lé Fọlá lọ́wọ́ ní ìgbà tó jẹ́ pé Fọlá Tinubu ọ̀hún kì í ṣe ọmọdé, ó mọwọ́ ọ̀tún yàtọ̀ sí tòsì, ó sì mọ ohun tó tọ́ sí i. Nípa èyí bó bá rí ọkùnrin tó wù ú, ó ní kí wọ́n jọ dẹnu ìfẹ́ kọra wọn kí oníkálukú wọn sì máa rìnrìn àjò ìfẹ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ. Ó ní ṣùgbọ́n wípé òun Ìyábọ̀ Òjó lòun fún ní káyámántà èyí tí ó fi di ọkùnrin mọ́lẹ̀ kò sí ohun tó jọ bẹ́ẹ̀, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Ìyábọ̀ Òjó tó sọ. Tó ẹ̀yin ará, ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti tòní. Títí di ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tòrò míì nílé iṣẹ́ wa. Mo gbà ní àdúrà wípé ilé òní lé wa, ọ̀nà òní náà wá. Fúnmi Adénúgà lẹni tó múròyìn wá sí ojú ìwòran yín. Akóògbẹ ẹ̀mí wa yóò rẹ́yìn oṣù. Àmín. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.